Bóyá bí mélòó lẹ wá fẹ́ báyìí? 50 pieces. Ó yẹ ṣe ní 60 pieces. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mo máa ń gba ọ̀dà yìí fáwọn èèyàn ni 50 pieces ni mo ní ìdẹ́ bá mi ṣe kó pè mí ẹ mọ̀ pé mi náà gbọ́dọ̀ rí tèmi lórí ẹ̀. Ṣẹ́rí, mo wà very sure pé ó máa favour yín. Tẹ́ bá ti ṣe 60 pieces lágbára Ọlọ́run máa favour yín. Ẹ̀mí pé màá rí tèmi jẹ dáadáa ń bẹ. Lágbára Ọlọ́run. Kò burú. Ṣé ti àbẹ̀rẹ̀ àti. Ju ẹ wípé o lójú 2 minutes ló ń bẹ̀ yẹn. Tí wọ́n wá eventually lójú 10 minutes lọ kí ló máa ṣẹlẹ̀? Èmi máa já ẹlẹ̀ máa lọ gbé ká máa lọ ń tèmi ni. Wàá já mílẹ̀. Tó bá já mílẹ̀ tó bá lọ gbé cab ṣé wo mi ló fẹ́ fi sanwó fún cab man ni? Ṣé mi ni mo fẹ́ bẹ́ẹ̀ san? Èmi kọ̀ náà ṣé bí wo ló máa náwó ẹ̀ tí ò bá ń ṣe pé ìwọ gan tó yá òun. Ó láhùn gan ni o. Kí ló dé? Wàá ní mọ́tò o máa pààkì sílé ò ní lè gbé torí kó má bàa repo sínú ẹ̀ wọ́n máa dúró dè mí kí n máa gbé ẹ káàkiri everywhere including ibi iṣẹ́ èmi ni máa drop èmi ni máa lọ gbé ẹ. Ó rí pé tí n bá sin life ayé àti ta àánú ẹ ò ṣe mí mi ò rí tiwa kí ló ṣẹlẹ̀ ọkọ rẹ wa tá àti ìfẹ́ nìyí. Ṣebí wọ́n lò láì kó máa support ọ̀rẹ́ ẹ̀. Èmi o ìdùnnú ọ̀rẹ́ lèmi máa ń wá always. Wo impending boyfriend ọ̀rẹ́ wa yìí. Wo láìpẹ́ láì jìnnà mo mọ̀ pé ó máa tó di real husband. Ọ̀rọ̀ ti tèmi ni kò kí ń yé yín títí yín kúkú máa ń yé mi. Kò kí ń ṣe pé mi ò support Ifunanya o. Mi ò kọ́ kí ń láì kéèyàn má máa face reality ni. I'm a realist. Ó mọ nǹkan. Ṣé o mọ̀ àbí ṣé wọ́n ti adúrú ọkùnrin tí Ifunanya ti fi ṣakọ tán láìkẹ́ tó ti fi ṣakọ nítorí wípé ó bìlì pé òun ní G-boy kan tó ń bọ̀ wá fẹ́ òun níbì kan ṣé òun rántí ni. Ṣé o expect kó lọ bá ọkùnrin tí kò like ni àbí èèyàn tí kò ní feelings fún kò work bẹ́yẹn náà èèyàn tí yóò bá like tàbí tí yóò ní feelings fún kò wọ́n ò lè force ẹ̀ náà. That's not what I'm saying. Láàrin èmi àti àmọ́ kò kí ń ṣe gbogbo ọkùnrin tá à ń fẹ́ àbí tá a ti fẹ́ rí la máa ń like from the beginning. But along the line níbi tá a bá ti jọ ń ṣe wọléwọ̀de a máa end up láti love wọn ni. Ìgbà tí ò bá fún wọn látẹ̀ńṣọ̀n báwo ló ṣe fẹ́ mọ̀ bóyá fẹ́ love òun àbí òun fẹ́ love wọn or not. Ó fún wọn látẹ̀ńṣọ̀n náà ẹni tó wá ń fún látẹ̀ńṣọ̀n èèyàn tó ò rí rí tó ò mọ̀ rí tí kò tiẹ̀ mọ orúkọ ẹ̀ kò mọ̀ bóyá òun exist tó bá tiẹ̀ wá rí gan ṣó wípé tó bá rí òun máa like òun àbí tí kò bá like ẹ̀ kí ló máa ṣe ṣó máa parẹ́ ẹ̀ ni. Báwo ni wọ́n ṣe mọ̀ wípé wọn ò tí ì ríra rí àbí ó dé fi sílẹ̀ ẹni tó love nìyẹn náà ó lè. Èmi ni ẹ̀yin lè jẹ́ kọ́rọ̀ mi yé yẹn mi ò bá yín jiyàn. Ó ti tó don't do. Bẹ́ẹ̀ gẹ́sì èèyàn tí wọ́n rí lé ní. Ta ni? J-boy. J-boy. Ìràwọ̀ tó ju ìràwọ̀ lọ. J-boy kan náà. Yeah. Tá à ń sọ̀rọ̀ ẹ̀ like 2 days ago kó tó travel. Yeah, you're right. Tó ló like ó fẹ́ meet. Oh, that's nice. Oh. Let me give you the full gist. Okay. After my meeting this morning, mo kàn ní kí n padà sí hotel, kí n lọ relax, kí n take the next flight sí máa padà bọ̀ ní Èkó. Yeah, mo kàn wọ ẹgbẹ́ báyìí. It was J-boy. Jeez, I was so happy. Then the next thing, he said, "Hello, pretty babes." I lost my voice. I was playing out together, but he has to follow me down to my hotel room. Now asked me for my number and said, I should be his girlfriend. So I'm officially his girlfriend. Are you kidding me? I'm not kidding. I'm for real. So meet who no like it. Yeah. Oh, I'm happy for Thank you. you. I'm more than happy. Thank you. Show you what o ti mọ̀ pé oúnjẹ ló máa bèrè like oúnjẹ. Kí ni ìwọ rà bọ̀? Bẹ́ẹ̀ ni tí wọ́n. Kò sóúnjẹ. Hello, mommy. Ìkàsán. Fine. Ẹjọ́ kan pẹ̀lú ṣé kò sí? Ṣé kò tún ṣe pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ bíbí yẹn gan mi máa rí àbí mi tún máa rí báyìí?
Mi ò sure ọ̀túnla náà, but mo wà very sure pẹ̀lú ọ̀túnla máa rí kí tó máa lọ sóko. Love you too, mommy. Hi. But ó ti yẹ kó pè mí. Ó sọ fún mi, ó ní o máa dé títí 5 lánàá. Mo retí mi rí ẹ kó dé. Ó dẹ̀ mọ̀ pé mo láti padà sí Ìbàdàn lẹ́nu. Nígbà tí mo tún wá wò tẹ́ ọjọ́ títí lọ tí mo pa aago méjì aago mélòó wá ni mo fẹ́ dé Ìbàdàn. Bá fi jẹ́ kémi máa lọ o. Mọ́mí ẹ̀ yes ma kò jẹ́ wàá rí bẹ́ẹ̀ o ọdún bẹ́ẹ̀ ṣe ọ̀gá yìí wọ́n lọ́ọ̀ fún yín gan ṣe rí ìgbà lánàá àti orí plane bá gbàm sílẹ̀ tá a dénú káwa ọlọ́run mi tẹ́ná pa ni. Ó tẹná pa. Àmì tẹ́ná pa ni òun ló yẹ ká tètè mẹ́kẹ́. Jọ̀ọ́ má tẹná pa mọ́ bàbá mi torí Ọlọ́run jọ̀ọ́ wọ́n pọ̀ lọ́wọ́ mi ṣàánú mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ṣó ti yẹ ń sìn ẹni tó sáré àtẹni tí tó ní sùúrù ìgbà kan náà lè jọ máa débi tẹ́ ń lọ ṣó ti gbọ́ jọ̀ọ́ ẹ ní ṣìrì o ẹ ní rogun accident jọ̀ọ́ bàbá mi fọlọ́run bá bẹ̀ ẹ́. Excuse ma sẹ́rí at times ìgbà míì tó yẹ pé àwọn fans wọn máa ń fẹ́ love wọn ẹlòmíì máa ń nà ní jáde ẹlòmíì máa ní èmi àfàyàn èmi àgbà wọn báyìí tó mi nílé dúró mi má dúró máa ń ṣe ẹni wọn pe situation báyìí má tẹná pa máa wà rọ̀ fún wọn ni. má torí ẹ̀ wà rọ̀ wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára ẹ̀ ni ṣó ti gbọ́ bàbá mi. ẹ mọ̀ pé 3-1 ni mò ń ṣe èmi ni driver èmi ni pa èmi ni security ṣó ti yẹ yín má tẹná pa tí máa rọ̀ fún délẹ̀ ni. Mọ́mí ẹ ṣàgbọ́n pẹ̀ tí kò sí ìwé sọ́ọ́sì. ọ̀gá ẹ ti kàn mí ní òkú séwù mi. Ṣẹ́rí ọ̀rọ̀ yín náà ni Sherry, àná yẹn mo fẹ́ dé. I really tried coming over that yesterday, but wọ́n insist pé mo láti rí governor. Nítorí ẹ̀ náà mo dẹ̀ ṣe lọ so. Ṣé wàá rí governor? Mo rí governor, good news then. Olúwa mo dúpẹ́ Ọlọ́run. Ẹ wo ibi tá a lọ yẹn ṣó ti yẹn àwọn èèyàn wá láti different country àwọn kan wá láti South Africa àwọn kan wá láti Kenya Jamaica gbogbo wọn wá sponsorship náà wá fún ṣé ẹ̀rọ ẹ̀ níbí ni pé ọ̀gá ló win. Action báyìí voice wọn lọ́ fi iná bí wọ́n wọn pa. Mọ́mí ẹ̀ lédè lọ ìjọba ṣe good news ní sẹ́ ẹja lọ. Ẹ kí wọ́n tún lọ́ọ́ bàdàn. Ẹja lọ òkè. You need to celebrate now. Mọ́mí àṣọ̀kọ millions ẹ̀ sọ̀kọ Ìbàdàn. Kò séwé kò séwé ọ̀gá kò séwé ọ̀gá kí ni wọ́n pọ̀ ọ̀nà ọkọ̀ mi gọ́ta ọ̀gá. So you think I know say na lie dey lie? No. But she wey èmi kọ́lá, eh? Oh, ti fẹ́ kúrò lórí fóònù. Abeg give story. Hey, Ìyálájé gbogbo Lagos State. Mama. Yẹ gbà mí. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn lẹ fi mí jẹ ìyálájé. Yes, ke. Wow, thank you. Demilade. Yes, darling. Can you please tell me the meaning of this? Thank you. Can you please tell me the meaning of this new stupid habit of yours? Kí ni mo ṣe? Kí ló ṣe? No, sọ fún mi kí ló ṣe. Nígbà tí òun bọ̀ nlé, ó ṣá mọ̀ pé àwa mẹ́ta la wà nlé. Kí ló dé tó ṣe jẹ́ pé òun nìkan ló ra nǹkan wá fún àwa tó kù àlẹ́sẹ̀ tán fi ń wọ bàtà àbí? No. We no be human being. And we know they wear shoe. Na sele we dey go. Guys, hold on. I smell jealousy. Gbẹ́nu ẹ dákẹ́. Ṣáńjà ni. Kí ló wá lè tó yìí? Kí ló tẹ̀ ń jẹ́ kí ẹ̀jẹ̀ yín rù? Wáyé tẹ̀ ṣe ń jẹ́ kẹ́jẹ̀ yín gbóná? Kẹ́dẹ̀ máa wò ó. Mo ní nǹkan tó wà more special tí gbogbo wa máa benefit from fún gbogbo wa. À ń gbọ́. Mr. Spicy. Yes, Spicy is the Sherry Mr. Spicy. Ṣé mọ̀ pé I like Indomie? Tó bá ń dùn Indomie, ó máa wà spicy. Tó bá kúrò lórí ẹ̀ tó bá bọ́ sórí jollof rice, ó máa wà spicy. Tó bá jẹ́ pé bà náà ni, ó máa wà spicy. Bẹ́ẹ̀ ni, ṣé mọ̀ pé mo like ọ̀gẹ̀dẹ̀ dúdú àti garden eggs stew. Tó bá ń dùn ẹ̀, ó máa wà more spicy. A máa rán wọn lóúnjẹ àbọ̀ máa bá wa sóúnjẹ. Láti máa sè é ni. Bọ̀dá ẹ̀. Yeah. Ṣé mọ̀ nǹkan? Mo mọ̀ pé gbogbo wa máa rò pé báwo la ìfẹ́ sanwó ẹ̀.
ìyẹn má worry, ẹ fi yẹn lẹ̀ fi mi, I'll take care of it. Oh yeah, you are the real babe. But ìyẹn wà okay. Àmọ́ ẹ jọ̀ọ́ ṣọ́wọ́ bọ̀dá spicy máa tó gas báyìí. Dán o lò bí ìyá ọkàn rẹ ẹ̀yìn ẹ̀dán mi wò. Wá dán mi wò. Wá dán mi wò. Wá dán mi wò. Baby mi ló ní kí wọ́n bá òun ní location ní Abẹ́òkúta. Really? Yeah, and mo dẹ̀ wọ́n àkọ́ tí mo máa wọ̀ tó máa wà sexy. Ibo ò ṣẹ̀ṣẹ̀ mọ baby ẹ̀ náà. Ó mọ̀ pé fine girl ni ó dẹ̀ love ẹ̀. So kí wá lóde tó ń. Yeah, he's so in love with me. Èmi náà dẹ̀ nífẹ̀ẹ́. Mo wọ́n àkọ́ tí mo máa wọ̀ tí mo máa fi wà sexy, you know. I will look more sexy for him, yeah. Gàlà ẹ ò fẹ́ kán gbà lọ́wọ́ ẹ̀ ni. Well, màá wọ̀ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta. Aya ìràwọ̀, aya ìràwọ̀, aya ìràwọ̀ rẹ̀. Aya ìràwọ̀, aya ìràwọ̀. Hello, àbúrò. How are you? Yeah, I'm also good. No, ṣé tí n bá ṣá lè rán mọ́mì sí ẹ, màá lè rán wọ̀ sí mọ́mì. Yeah, actually in the next 2 hours I should be traveling out of the country. If I day 1 or 2 countries, then I'll be back. Timbade, my pay what mommy and my hook up and we'll hang out. Okay, Kosewala. What's money is something? No. We'll take care of it. We'll take God on that day. Ẹ̀rín was more media. Ọ̀gá kò tí máa ń ṣe ìyẹn tó wá pẹ́ ṣe ìyẹn pẹ̀pọ̀ dáríjì. Kò sí nǹkan tí mi fẹ́ ṣe láyé mi tí mi kì í sọ fún yín. Ẹ ṣí fún mi gan o, Ọlọ́run. Ó ga gan o, ọ̀gá. Èyí wà láàárín nǹkan so ẹ̀bẹ̀ ìwà yín ṣe wà ń serious relationship ẹ̀ dẹ̀ sọ fún mi. Ó ga wà á ti rí o. Oh, wọ́n náà ti rí. Bó ṣe wà lórí fóònù ẹ̀ náà ló wà lórí fóònù. It's all over the social media. Ó wà lórí Instagram, ó wà lórí Facebook. And funny enough, kò séwé, I don't know this lady. Mi ò mọ̀, mi ò rí rí, mi ò fojú kan. Ṣé ìwọ ni màá máa hide nǹkan from? Ó ga gan o, ọ̀gá. But irú confidence wo lọmọ yìí ní báyìí tó lè máa miss gbogbo picture yín pẹ̀lú tiẹ̀. Ó ga àwọ̀ Ọlọ́run. Àtàwọn àbáyé gan kò sẹ́ni. Star àdàlà. Ọ̀gá, ṣé mọ̀ pọ́nmọ yìí confidence tó ní tó fi ń mix yìí. Àwọn àpò ó yẹ kẹ́ jẹ pòtẹ́pò ráì. Ìyẹn kọ́ ló really matter. What I like about this lady, I like her courage. Mo dẹ̀ máa like láti wá jáde. Yes, I would like to see her. Mo dẹ̀ máa fẹ́ kó bá fi ṣe iṣẹ́. Ọ̀gá, a máa rí lè. Ọlọ́run ẹ má wà lákànlẹ̀. Ọlọ́run ẹ wà lákànlẹ̀. Kò sí I would like to see this girl. Báwo ni ṣe fẹ́ ṣe ṣe? Yes. Ọwọ́ kan ni mo lè connect o. I dey hungry. Demilade, wetin we fit eat now? Jọ̀ọ́ kí n tèmi nù question tó bẹ̀rẹ̀. Ṣé mi mo mú ẹ wá sẹ́kù? Àbí mi mo bí ẹ? Jẹ́ lọ wá nǹkan tó máa jẹ. Spicy! Spicy! Spicy, thank you so much. Hi, girls. All hail the stars wifey. Aya ìràwọ̀. Ẹni lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́. Yes, so. Spicy, take the watermelon. Make sure you wash it very well. Kó dẹ̀ gé sí wẹ́wẹ́ kó gbé wá. Ẹ jọ̀ọ́ Uncle Mr. Bọ̀dá Spicy. Ẹ jọ̀ọ́ ẹ fọwọ́ yín kẹ́ tó gé mú fọlọ́run bẹ̀ yín. Tẹ́ bá dẹ̀ ti wá gé tán, ẹ pín lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ má dọ̀mọ̀ pọ̀ má sí, ẹ jọ̀ọ́. Yeah, how you guys doing? Fine. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́ gan-an tó ń tẹrù ẹ lẹ́rù? Kí tó jẹ́ oyè túlétúlé fọwọ́ bòkú lójú? Ẹlẹ́rù gbẹ́rù ẹ̀dẹ̀ owó tí ìjẹ́ kó gbélé o ti ń tù. Kí ló kún ẹ náà? Alára lára òrò mú ló kó àìsàn ó kó àìwò. Kí n tiẹ̀? Méjèèjì má bínú. Ẹ jọ̀ọ́. Well, that's what my baby got for me. Really? Yeah. So, which of your babies got this for you? Ẹ wọ ọmọ alákòóbá ẹ̀. Jọ baby mélòó mo ti introduce ẹ. Baby ẹ̀ ọ̀kan ni mo ní.
J-boy. That's my baby, please. That's my mega superstar. Ìràwọ̀ tó ju ìràwọ̀ lọ. My king. Bọ̀ ṣé o wá rò pé gbogbo àwọn nǹkan tó wáyé wa jẹ náà ló ti ń jẹ yìí? Àbí a gbé ẹ jáde ó dẹ̀ ń raṣọ fún ẹ ṣé yẹn náà tó ni àbó rò bẹ́ẹ̀ ó ti ń jẹ wọn mọ́nú oyún àbí ṣó ti lọ introduce ẹ sáwọn family ẹ ni. Yeah, àtijọ́ lọ lé but me meet mommy and ó dẹ̀ láburú kan ìyẹn ò dẹ̀ gbé lọ́dọ̀ wọn. Fine, very soon mo ṣì máa lọ meet àwọn parents ẹ. But then in the meantime bóyá kò lọ introduce wá sí bébí ẹ. Kí ló dé ni ṣé bí o bá filẹ̀ kó decide fún rẹ̀ ìgbà tó fẹ́ ká mí tẹ̀. Àti ẹlẹ́pọ̀ mi bá yín sọ̀rọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀yìn ẹjọ́ àtọ̀dàmbí. So kò sí country by. Yeah, he's in South Africa. Ó dẹ̀ máa gbàbẹ̀ lọ sí UK láti bẹ̀ lọ sí Canada káàkiri ṣáko tó dé. That means pé wọ́n máa pẹ́ kó tó dé nìyẹn o. Ó máa ṣe díẹ̀ kó tó dé o but ẹ má worry ẹ má meet ẹ just. Ẹjọ́ ṣé Small ló ń gé watermelon àbí watermelon ló ń gé spicy torí kò yé mi o. Spicy watermelon. Èmi ṣá ti mele èmi ṣá mele ìgò ti sú mi. Wa ma dayan dúró yan ma dúró di all the time. I've been waiting for you since morning. Mo ti sọ fún ẹ pé kó má máa wá mi wá sí bíbá ẹ mọ́. Ìdí tí mo ṣe ń wá ẹ káàkiri ojú pé mo nífẹ̀ẹ́ lọ. Please let me talk to her. Kò fún mi láyè díẹ̀, please. At least mo rí ẹ pẹ̀lú ọkùnrin kankan rí. Give me a space in your life, please. Okay, truly I'm single, but I'm not searching, okay? Get that into your skull. Anyway, Ify, any orúkọ tó bá wùn ẹ́ kó pè mí, any ìbú tó bá wùn ẹ́ kó bú mi. It's okay by me. So call it for me 2 minutes, I can tell you sorry. Please, Demola, this is moving out of here. Me give up. Aya ìràwọ̀ rẹ̀. Aya ìràwọ̀. Wàhálà ẹ̀ pọ̀ díẹ̀. Ify, you have to take it easy. Lóòótọ́, mo appreciate pé o wà faithful to your boyfriend, J-boy. But then, take it easy. Yeah, I know. But boy is in disturb me. You want no man long till I crush on J-boy to ask me out. So you now want me to fuck up because of this thing? No, it won't happen. Lóòótọ́, èmi gan ti fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Mo appreciate bí ìwà àti boyfriend ẹ bẹ́ẹ̀ ṣe wà pọ̀. Mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ má ṣe anything tó máa darí yín rú. In fact, má fún àwọn ọmọ tó ń rọgbọ́n ẹlẹ́sẹ̀ toothpick yẹn láyè láti darí yín rú o. Tẹ̀síyàn tó lè darí mi àsọkọ mi, a máa fẹ́ra dalẹ̀ ni. And my girlfriend, thanks for the advice. I really appreciate it. That reminds me, Joe. Mo máa yà lọ́dọ̀ customer mi kan. Ó pè mí ó ní kí n gbé epo fún òun. Ó dẹ̀ jẹ mí ní owó epo kẹ́ẹ̀gì méjì kò tí ì san. So máa yà lọ́dọ̀ ẹ̀ ń sìn. Ṣé o ti san tẹ́lẹ̀ ni? Kò ìṣòro náà mo ń sọ ìkó ìsàn. Jọ̀ọ́ má ta àwọn èèyàn. Ìwọ máa wò ó tiẹ̀ epo wà lẹ́yìn búùtù. Jíbọ́lá, ṣé bí mo ṣe tó lọ́wọ́ ẹ̀ rè ó ń ṣe nǹkan tó tó báyìí Jíbọ́lá ò jẹ́ kí n mọ̀ owó fẹ́ yàwó pamọ́ ìyẹn pò ó rè king and queen àbí king and queen kọ́ lélẹ́yìí jọ́sọ́ sọ fún ẹ pa jẹ́ ni mí ni àbọ̀sọ̀kọ́ tó bá fẹ́ yàwó máa pa jẹ́ àbí ọ̀nà àbúrò máa gbọ́ mi pamọ́ fún mi tó ẹ kọ́ ní social network ni mo ti wá rí king and queen lórí Instagram ni o Facebook ni o gbogbo network ṣá tẹ́bí pàwọn èèyàn wá ń pè mí lọ́tún lọ́sí pé gba onígíbọ́lá má rì tí mi ìpín àwọn onígíbọ́lá ò tí ì má rí onígíbọ́lá wo ni ò má rì kẹ́mi lọ́wọ́ orí social network gíbọ́lá ti fẹ́ yàwó yọ kí lè ṣẹ̀mí gan gíbọ́lá kí ni mo ṣe tí mo fi dì sáfùrú nǹkan tó ṣe fún mi ṣé mo ti dára wàdà ni. wọ́n mi kì í ṣe ọ̀rọ̀ àwàdà lélẹ̀ ṣé nítorí nǹkan tẹ́ ṣe pè mí ní pé ìjàyà lélẹ̀ ọmọ tẹ́ ń sọ yìí mi ò fi ojú mi kàn rí mi ò rí rí bẹ́ẹ̀ yín náà ṣe ń rí lèmi náà ṣe ń rí ń bì lẹ́fíbọ̀dì ń rí mi ò mọ̀ rí. ó rọ ọmọbìnrin yìí rí
ó dẹ̀ láyàláyà ó ń gbé sórí social network. This is 21st century. You can do anything. This is just simple picture mix application. Ẹ máa gbé picture ilé. Wọ́n lè mix it yín gan pẹ̀lú ti President America. Wọ́n ní ẹ fẹ́ ra. And as an actor, this is just a normal thing. Oríṣiríṣi ni wọ́n sọ nǹkan mí nǹkan tá a ṣe èyí tá a ṣe wọ́n á gbé gbogbo ẹ̀ sí. Wọ́n á bẹ̀rẹ̀ pé kí ló fà á. Tábù ọlọ́run ti wá obìnrin kan gbé sílé tó ti márì ní gbogbo orí eléyìí ò ní máa ṣẹlẹ̀ sí ẹ. Jájájú obìnrin tó láyà láti gbérù nǹkan báyìí sórí social network ìfẹ́ tó ní sí ẹ ti pọ̀ jù ní. Tí ò bá wọ̀ lọ wa rí o kéjọ bára yín sọ̀rọ̀ one on one ọlọ́run mo kọ ìyàwó ojú ọ̀nà àmọ́ tọ́lọ́run lè ṣe. Mọ́mí ẹ wo I'm an actor and a public figure. Every day la máa ń rí irú nǹkan báyìí. Kí lè ṣe gbogbo èèyàn tó ń kọlẹ̀kùn la máa ń ṣe fún. We don't even know their intention. Some of them wọ́n wá láti wá help ni and some of them bad intention ni wọ́n ní towards you. You just have to be very very careful. Really. Okay ọkọ mi. Ọlọ́run ò ní gbégun ilégun ò ní ṣìrì. Àmọ́ wọnú ọmọ ní tọmọdé bá tó lọ́kọ ni tọmọdé tó bá tó ládàá ń ládàá ó ti tó ni. What the Lord has done for me, I cannot tell it all. What the Lord has done for me, I cannot tell it all. What the Lord has. Ayara o. Ẹ jọ̀ọ́ kí ló tún ṣẹlẹ̀ báyìí? Àbí wọ́n ti rà fún yín daṣọ tó máa rà fún yín lọ ni? Irọ́ ni o, congrats darling. Ify! But you can lie, Sha. Jeez! If you dey lie, oh, you dey lie gan ni o. So you mean say J-boy propose to you dey tell us say he propose to you because you can't show us finger and you do am like this. If you dey lie, I know the lie person wey dey lie. O pariwo. Sweetheart, ṣó wá rí oore tọ́lọ́run ti bá mi ṣe fún ẹ̀yin. Oore yẹn ò ní díbàjẹ́. Àmín. Àwọn onílára wọn ò ní lè bà oore yẹn jẹ́ lórúkọ Jésù. Ṣó wá rọ́jọ́ wedding ẹ̀? Hey, gèlè mi máa tẹ́lẹ̀ mo máa wá màmá yí báyìí. Ìwọ ló máa ṣe CBN mi, chief bridesmaid. Ìwọ ò ṣe fi CBN yẹn lẹ́fẹ̀ẹ́ yan mi. Ṣé o mọ̀ pé mi mo máa gbégélé, mo máa wọṣọ tí màmá ní ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ jẹ o, kí lẹ fẹ́ mu o, ibo lẹ fẹ́ jókòó sí. Okay, ọ̀sá ti máa ṣe yẹn. Nígbà tẹ́ ìyá wèrè. Ọ̀sá ṣe wo. Ẹ jọ̀ọ́ kí ni problem yìí gangan sef. Wọ́n propose sí. Ká gbà pọ́n propose sí. Òun ni wàhálà lé ayé yín ti pọ̀ tó báyìí o. Àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ti mú CBN, UBA, Ecobank lẹ́nu bíbá iná ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó jẹ́ pé ó ti mú ẹ lọlé kò tí ì mú ẹ lọlé àti ẹ̀ tí ì mọ̀ bóyá tó bá délé ẹ̀ mú mi ẹ̀ máa sọ pé ìwọ tó fáyín o kó máa lọ ọmọ wọn ò lè fẹ́ o àti mọ̀. Wo Ify ọmọ mi tó ṣàn ṣé o mọ̀ pé golden child ni ẹ́ mo máa ń sọ fún ẹ pé golden child ni ẹ́ child yẹn náà ló máa bá mi gbé lọ sílé wọn ó mọ̀ pé fáìn tẹ́lẹ̀ ìgbà tó bá débẹ̀ mọ́mí ẹ̀ máa love ẹ̀ àbúrò ẹ̀ máa love ẹ̀. Àmín. ṣó wá ráwọn tó ń ṣe bíi child gangan ojú máa tì wọ́n ojú máa gbà wọ́n tì torọ́ máa gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ ni. Àmín. ṣáàjẹ kan máa tàn ṣó ti gbọ́ ilé làpò tí mi máa jókòó dédé yín. Shoot this girl. You You get problem o. Better one. I mean big problem. So the real ara yìí. Kó má yẹ pé òun ló ṣe máa ṣe kópa ẹ̀. the lana na go kill you. The lana wey you dey talk na go kill you. Common sense. You no get common your sense so your sense. Ọ̀rẹ́ mi. Eléyìí máa jẹ́ opportunity fún wa láti meet J-boy. Lónìí ni gbogbo a máa débẹ̀. Mi àṣẹ ní appointment by 6 o'clock. A máa débẹ̀. Mi ò tiẹ̀ sọ pé màá lè ráyè tẹ̀lé yín lọ náà anyway. O ò ní lè lọ. O ò ní lè lọ tó bá tẹ̀lé wa máa ti pọ̀jù a máa ti di crowd. Ẹ lọ ẹ fẹ́ lọ ṣàtẹ́nù nígbẹ́nu sí. Ẹ wò lára ọ̀rẹ́ o. Onílára. Ẹ wò lára ọ̀rẹ́ o. Máa ṣe onílára. Àfojúfẹ́ni máma fọkàn fẹ́ni. Fúnlẹ́ni máma ní ìjà ìlara pé. Ó ń tọ́ bọ̀rọ̀. Onílára. We're ready. Okay. Are you sure you don't want to go with us? Don't worry, darling. I'll be good. I don't need fun. Opportunity ló máa jẹ́ fún ẹ o tó máa jẹ́ fún gbogbo wa láti meet J-boy. Starman. Tell her. Yes, so he's no more a boy. Yeah. He's now a star man. It's okay. Òun náà ló ń pè mí, ó dà kó ti dé báyìí. Hello, baby.
I was coming with my friends. They're so eager to meet you. Is that a promise? Okay, but what do me go? Seriously. Okay. I love you too, baby. Have a nice day. No. Don't tell me we are not going anymore. He has an urgent call from its mom, and I guess it's a family meeting. Fúnkẹ́, ayé mi tèmi bá mi. Ha! Ayé le o, ìbò sí o. Ayé lórí kò. That's funny. Jọjọ kókó ṣìnà. Ó ti dànù, ẹni tó máa padà báyé yìí. Ó máa bá yé ìwọ jẹ́. Kí ló Ṣé ń ṣe ìgbádùn ṣá? Ẹ ti kí àwọn èrè papọ̀, gbogbo ìwé ni. Gbogbo yín ṣe. Wèrè ni gẹ́ òyì ṣá. Ẹ̀yin àwọn èrè kan ní ọ̀nà òsì, ó dàbọ̀ tí ẹ wá kí jìbọ̀. Not again. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé wọn ò fẹ́ meet wa ni? Or I don't get. Ṣé wọn ò fẹ́ meet wa ni? Àbí or is avoiding us? I don't get. No, it's not like that. You know he's always busy. Òótọ́ ni ṣá bí àwọn star yẹn ṣe máa ń busy nìyẹn. Wọ́n máa always busy náà ni. But nǹkan tó ti dùn mí jù ni múra mi yìí. Ṣé mo máa padà sínú ilé pẹ̀lú gbogbo múra mi sì máa lọ sùn ni? Kan tí mo dé hate jù ní ayé mi ni pé kí n ti múra, kí n ti ní plan pé mo fẹ́ jáde. Kí gbogbo ẹ̀ wá dàrú kí n tún wá padà lọ nílé. Ṣé mo máa lọ nu gbogbo makeup wọ́n náà? Má bínú ọ̀rẹ́ mi jù. Kò ń ṣèwọ nìkan ló like it, but you know what? Ẹ ṣe ká wọlé ká relax dé. Èmi á gbé wa ṣeré dáì. Torí ọmọ wèrè yìí máa fi wá ṣe yẹ̀yẹ́ nísìn. ọmọ ẹ̀. Mi mọ̀ bọ́ tí mo fẹ́ sọ. Thank you so much. Thanks for always saving me. Hello, beautiful ladies. How are you doing? As you can see, we're all doing good. Oh, that's nice. If you don't mind, can I still a dance? I don't want to dance. But if Naya, there's nothing wrong in dancing with him. Mo ní mi fẹ́ jó. Ṣé mo pé superstar mo fẹ́. Mi dẹ̀ fẹ́ nǹkan táwọn social media máa gbé tó máa fi bà relationship mi jẹ́. I don't want that, please. I don't want to dance. But tó bá bá jó sí, ṣó ti wá mí pé o ti ń date ẹ nìyẹn. Does it matter? But say, leave this girl now. She says she no want dance. Leave her. Ó lóun ò jó wá dẹ̀ filẹ̀. Tó bá dẹ̀ feel pé o fẹ́ kí èèyàn bá bros sí jó. Ìwọ náà dìde bá wọn jókòó bad. Thanks a lot. I don't think I'm in the mood to dance anymore. I appreciate. It's alright. Wọ́n ti fi jó súbọ̀. Wọ́n ti fi jó súbọ̀ dé oníbọ̀dọ̀ ní òkè mi òkùnkùn jó mọ́. Àbí ẹ má pa mí. Yóò bọ̀ ọ̀sán àti nǹkan tó ṣẹlẹ̀. Bóyá ò ní bàdó ni lọ́jọ́ ìlẹ̀. Ẹnu sàn ìwọ náà ojú òjò. Ẹ mọ̀ nǹkan tó máa ṣe. Ẹ máa ń rò tọrọ náà kì í sí. Ṣé o mọ̀ pé kò mọ̀ jó? Tó fẹ́ kó ṣubú tó bá dìde. Ọ̀rẹ́ ò bá dìde bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. Ìyàwó yẹn sì ga jù. Ó tọ́ bẹ́ẹ̀ ni o. I'm tired, man. Bashora délé báyìí. Kákan rí oúnjẹ gbígbóná kan ká kọ́kọ́ jẹ náà. Tá bá jẹ tán ká wá shower, ká wá sùn dànù. Abeg call that guy make he go prepare that vegetable and mo take it rice this morning. Kí ló fi pé kó ṣe ṣẹ̀fọ́ yẹn lánàá? Kò sépo ńlẹ̀ mọ́. Crayfish gan tó kù ló fi ṣe mọ́ínmọ́ín yẹn. Ọ̀yọ́ lẹ́wà o. Mọ́mí pè mí lánàá. Wọ́n ní kí n wá rí wọn. Ṣé tí má ti dọ́dọ̀ mọ́mí tí mo rí wọn tán tí mo kúrò. Wọ́n máa gbọ̀nà kó lọ ni. Trust me. Gbogbo nǹkan tá ní ilé yẹn gbogbo ẹ̀ ló máa pọ̀ lọ́pọ̀ yanturu. Babe, me say you still dey travel this morning. Of course, mo ń lọ rí mọ́mí. Ọmọ. They try. Tí wọ́n ti kúrò ń bí níbi 5. Màá dọ́dọ̀ mọ́mí bí 7
bá dẹ̀ rí wọn for like 30 minutes mo ń lọ sóko nìyẹn. ẹ jọ̀ọ́ ẹ ṣáàjọ ẹ jí mi. oúnjẹ ti jiná ni. Go sleep for you. Mọ́mì, tí kò bá ń ṣe àwọn ọ̀rẹ́ mi tán sọ fún mi pé kí n sùn díẹ̀ sí mo má ti wà ń bàdàn náà. my dear sórí gẹ́lẹ́ bóyá bá mi sọ̀rọ̀ ní báyìí lẹ́gbẹ́ ẹ̀sìn mi pé èkó yá ó ti ẹ̀ sọ ó ní sùn kó jẹ́ ká sọ́ dọ̀là ó ní rárá ó ní láti dé kò lé ó ní èrè lè kò ní dọ̀là olówó mi dé kò àṣẹ ìgbà ti sọ fún ẹ láàárọ̀ tẹ́lẹ̀. ìwọ mò ń bẹ ìjà. èmi gan bá yín jà. ṣé o pé nítorí tiẹ̀ mo ṣe insist pé kí mọ́mì wá síbi lẹ́nu torí mo mọ̀ pé tí mọ́mì bá wá síbi ìwọ náà máa wá o máa sáré tètè débi yìí ni. No, tell me, when was the last time you came here to say hi to me? When? àìtètè mólè olè mú lóko. Olè wo ló mú lóko? Ṣé ìgbà tó bá ní ìdí nǹkan ló máa pè mí? Tó bá dẹ̀ ti gbà tán báyìí pín ó disappear nìyẹn. ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ kì í dúró ńlé ká tó sọ ẹ ti wà ní London ẹ ti wà ní US ẹ ti wà káàkiri ẹ máa léèyàn wà yín wálé. ó dá ẹgbẹ́ kẹ́mi parí ìjà àtọ̀tún àtòsí ẹ̀mí ìjẹ́ má bínú and ẹlẹ́ǹkejì ìwọ àbúrò ìwọ ló yẹ kó máa wá ẹ̀gbọ́n ẹ̀ jù kì í ṣe pé gbà tó bá nídìí ẹ̀pù lọ́wọ́ ẹ̀ ló máa ṣẹ̀ṣẹ̀ máa pè pé bàdá mi báwo mo nídìí nǹkan báyìí náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ ìgbà mi wá tiẹ̀ wá ṣe weekend lọ́dọ̀ ẹ̀ pókè ẹ̀gbọ́n mi ṣe wà nílẹ̀ jẹ́ wá ṣe weekend lọ́dọ̀ yìí o kí n fara mọ́ yín o òun gan inú àádùn á mọ̀ pé àbúrò òun wà pẹ̀lú orí bí lè ṣe tó ni òun nìkan àti pàápàá ọ̀rọ̀ yìí méjèèjì ó ti wá ń tojú sú mi báyìí o torí ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́. ìyá ẹ̀gbọ́n kò má rí ìyá àbúrò kò má rí ṣé àwọn pẹ́ ń dàgbà sílẹ̀ ẹ̀ṣọ́ kékeré náà. wọ́n mi ò ní kí ẹ bá sọ̀rọ̀ ẹ̀ bóun ológun ẹ̀. ọ̀ rí ságán gúgò wọ́n tó wá jọ́kùnrin gangan ṣùgbọ́n lọ pé ẹ ṣíwájú ni tẹ̀yìn wò sáré tí wọ́n bá ti ṣojú ṣe gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbúrò ẹ̀ náà ní lẹ́mìí kó yẹ kó náà settle down but ẹ méje wo ẹ má fún mi lá partition o mo ń dàgbà sí ni mi ò kéré sí o kí ló dé ẹ méje ẹ̀ẹ́dẹ̀jọ́ yẹ bàbá dágbé ìyá yọ wá ẹ wo ẹ gbogbo yẹn mi ìfẹ́ lọ́dún yìí ẹ jọ mo fọlọ́run bá bẹ̀ yìí ẹ tètè wá nǹkan ṣe kan àtọ̀tún àtọ̀sẹ̀ máa pẹ́ ẹ̀rẹ́ èèyàn kẹnu sí yín ni kí wá ló dé gbogbo àwọn sẹ́ẹ̀tì pátápátá tẹ́pẹ́ jọ lọ sí skul tá a jọ bímọ sásìkò fún mi gbogbo yín jọ lọ sí skul ẹni tó ti bí méjì bí ẹni tó ti bí mẹ́ta bí kí ló dé ẹ méjèèjì á fẹ́ joyè single ẹ jọ mi ò fẹ́ single o ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kí lẹ́kún ẹ wo bí lè ṣe rí báyìí sìn kọ́ mọ̀ máa sáré kiri kọ́ máa gbá bọ́ọ̀lù kí máa dé kọ́ máa fẹ́ girama kọ́ máa fà mí láṣọ kọ́ máa fà mí gbogbo ẹ̀ kọ́ máa kí kẹ́mi náà fẹ́ girama kí máa yọ̀ láàrin ọmọ wọ́n dàgbà sí ni ọjọ́ lọ lọ́jọ́ kájọ ẹwà àfọ̀ṣẹ́ lásìkò ẹjọ́ mo fọlọ́ bàbẹ̀ yìí. mọ́mi Ọlọ́run ti gbàdúrà yín lórí ẹ̀gbọ́n mi mọ́mi ẹ̀gbọ́n mi ti níyàwó pamọ́ wọn kọ́ mọ́ ni. ń gbọ́. wọ́n mi ẹ̀ má mà dá lóhùn òun ń bẹ̀rẹ̀ àwàdà tiẹ̀ nìyẹn. ẹ wò ó àtọ̀tún àtòsí mi mẹ́rin tó parọ́ nù yín tẹ̀mí ní pé èrò dájú gbé èrò tètè gbé tèrò là ń wí fèrò. ẹ wò ó ọjọ́ lọ lọ́jọ́ kájọ ìyàwó tó bá ní pamọ́ ẹgbẹ́ síta kájọ yíra wa kò ń ṣẹ́gun náà èmi náà dẹ̀ ń ṣẹ́gun. ṣòrí ìkọ̀tọ̀ dálé. Sorry. Fine guy. Ibi kan náà là ń roko sí ni. Roko síbi kan náà báwo. Ifi rèé ọmọ tó ń sọ. Of course Ifi ni show money. Èmi náà lé ọmọ yìí ọmọ tó ń sọ lélẹ́yìí biggest girl. But wetin dey happen? Kí ló dé tó jẹ́ pé gbogbo big boys nsìn ojú wọn ara Ifi ló wà kí ló ń ṣẹlẹ̀? Ọmọ wo dà ń gbé torí ọ̀rọ̀ òun àti J-boy yẹn bọ́ ṣe ń lẹ̀pọ̀ lẹ́nujọ́ mẹ́ta ọmọ gbogbo wọn lẹ̀pọ̀ picture tó máa ń ṣe ó dà ń pé òun ló ń boost ọmọ yẹn o. Ya èmi náà reason sí kinní yẹn náà. Kí n má parọ́ ó máa ń fi èmi ṣakọ gan-an. Ó máa ń fi èmi ṣakọ. Bàbá yẹn fi mí ṣakọ tó mo jẹ́ kó yẹ kí mi ò ní dẹ́yìn lẹ́yìn ẹ̀ mo jẹ́ kó mọ̀ pé tí gbìn tèmi bá tẹnu mọ́ kí ó máa ń gùn ni. Aláyé èmi gan-an mi ò lè dẹ̀yìn lẹ́yìn eléyìí o. But ibi tọ́rọ̀ dé ń sin ọ̀rẹ́ mi ó máa ní láti turn back kó yẹ ó máa ní láti filẹ̀ ọmọ pé mi ọ̀rẹ́ ẹ̀ ti wà ń bẹ̀ náà èmi láìkẹ́ ọmọ ìfilẹ̀ fèmí jẹ́ kó jẹ́ pé mi ni mo máa jèrè ẹ̀ okay. Ṣé o ti gbórí kan tán ní gé kí n gé o you do your own make I do my own. Abeg no do like that o. Sọ believe pé kí n máa play role mi lẹ́kọ̀ọ́. Abeg play your team I play my own o. But tó bá jẹ́ mi ni mo wí wá support mi ṣá. Àbí mo ti support ni. Ọmọ yìí fi ọmọ ó ti di star o. Just like that. Are you serious? Bí blogger márùn ló máa ti gbé picture yìí. Ilé ló tún ti gbé. Bó ṣọ́n fẹ́ra wọn. Sister blog bá gbé kinní yìí tí wọ́n bá wọn. Wọ́n á trend.
èmi ti jẹ́ bó ṣe tọ́ mi bí kò fẹ́ kí n dọ̀fẹ́. Kí ló dé? Kí ló ń wò tó take attention ẹ̀ tó? Tí wọn náà bá rí o máa wà surprise. Ó yá járe. Èlìṣẹ́ lè ní kò jẹ́ tuntun mọ́. So ó mọ̀ ń pa ẹ̀ látọjọ́ ẹ̀ o ò dẹ̀ sọ fún mi. Ìwọ ló jájòjì náà, ìwọ ló sì gbòòrò. In fact, mo wà very sure pé if ìmà tó mú gèlè àtàṣọ ìwà fún wedding. Ó ti le tó yẹn ni. Ẹ̀yin pípọ̀ yẹn dẹ̀ wá gist mi ẹ̀ sọ anything fún mi. Wo nǹkan ayọ̀ ni. Wo o tiẹ̀ mọ opportunity tẹ̀mí tiẹ̀ ń wá báyìí sìn. Táàbùrú ọ̀gá bá ti fẹ́ ṣe wedding. Wo wọ́n ti náà máa invite J-boy. Ó mọ nǹkan tí mo fẹ́ ṣe. Máa charge fóònù mi dáadáa. Máa charge power bank mi. Wo máa ṣe Snapchat, máa ṣe Instagram, máa ṣe WhatsApp video, máa ṣe gbogbo fídíò tó wà ní social media ni mo máa ṣe. Máa tún ṣe picture. Wo tó bá possible gan máa gbé sínú ilé. Ó dẹ̀ má parẹ́ ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹni tá à ń sọ̀rọ̀ yìí very soon ó máa di ọkọ Ify. Wá dẹ̀ take all the picture you want. Kí ló fún ẹ l'assurance pé máa fẹ́ ra? Kò mi ò ń ṣe enemy of progress o. Mo kàn wò pé kí n kọ́kọ́ ya tèmi kó tó di pọ́n máa fẹ́ rà bí wọ́n ní fẹ́ ra. Ọ̀rọ̀ tó ń sọ yìí gan-an ó ti sọ̀rọ̀ bí enemy of progress. Ó dẹ̀ wish nǹkan. Ẹ jẹ́ ń ṣe má worry fi mi pè mí enemy of progress but mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ngàn ìkànnì ẹ̀wò sọ kínní fún mi látọjọ́. Nǹkan tó fẹ́ nǹkan dáadáa tó fẹ́ ó yẹ kó wish ẹ̀ fọmọ lọ́mọ. Ṣé mo wish ẹ̀ Ọlọ́run àjẹ́ ọ fẹ́ ra wọn ìyá ṣáàyà fọ́tò. Ọ̀dẹ̀ ti fẹ́ ra wọn. Hello baby. Mo ti wà ní hòtẹ́ẹ̀lì yẹn mo ti ń dúró díẹ̀ náà. Náà má ṣe báyìí fún mi náà mo ti sanwó rúùmù náà. Lọ́jìkẹ̀ irọ́ má gbé yẹn wá rárá o agbára mi ò gbé lọ́jọ́ sọ táì mo sanwó ẹ̀ o kí ló ń ṣe ẹ̀ náà èló mo ń gbà náà wá kó já sáré sẹ́ńtà fẹ́ ṣe jàre. ṣọ́ra máa bọ̀ ṣọ́gbọ́ máa bọ̀ mẹ́rin. ẹ rọra o àǹtí ojú ìjojú ẹni mímọ́. Oh really? Ya abẹ́yìn kọ́ ni ayára wọ ni. Okay, ẹ parọ́ ìmì. Wow, ẹ mọ̀ pé popular gan o lórí Instagram, Facebook, Snapchat ẹ̀yin àtọkọ ẹni tó kẹ́kọ̀ọ́ máa ń lẹ̀pọ̀ báyìí. Mo fọ́ o inú mi dùn o lágbára Ọlọ́run ẹ máa bára yín kalẹ̀. Ẹ má bínú mo fẹ́ bá yín ya photo but mi ò lo big phone wa. Ẹ má worry àwọn tí máa ríra. All right, thank you very much. Hello kò ṣe gbò. Bàbá mi Romeo ló ń sọ̀rọ̀. Fine ẹ wò mo ti rí ayára wọ. Irọ́ ni. Bẹ́ẹ̀ni sà bó ti ṣe wọnú hòtẹ́ẹ̀lì yẹn báyìí ni mo sáré jáde pé mo fẹ́ tọ̀ ni mo sáré wá pè yín. O ṣọ́ nǹkan tó ti sọ fún mi ṣá. Ẹ wò nǹkan kíkan tí ẹ bá lè máa ṣe lọ́wọ́ ẹ fílẹ̀ báyìí kẹ́ ẹ máa bọ̀. Orí ń bẹ̀ mímọ́ bẹ̀ mímọ́ àìkọ́mọ̀ mímọ́ àìkọ́mọ̀ ṣé dúró àìkọ́mọ̀ ló wà níbi ìtẹ̀lẹ̀ street yẹn. Mímọ́ bẹ̀. Èmi ti jíṣẹ́ tẹ́ ẹ rán mi ò yín lóko nǹkan kankan tẹ́ bá ń ṣe lọ́wọ́ ẹ tètè máa bọ̀ báyìí ẹ gbọ́ confirm bàbá mi gbọ́dọ̀ mú fún yín náà mo fojú mi báyìí rí ni kò ní bàjẹ́ fún yẹn jọ ẹ má pẹ́ o. Wàá ṣe rí ọ̀rẹ́ mi ó ṣe báyìí kò sí gbọ́. Ọ̀gá bílí pé gẹ́ẹ̀tẹ́ ní ká máa tíráàkì káàkiri fún yín yẹn gẹ́ẹ̀tẹ́ ní ká máa tíráàkì kiri yẹn ọ̀rẹ́ mi Romeo ó sọ pé òun rí ní icon mọ́. Kò séwé. Kò sé gbò ọ̀gá mi. Ṣoṣù ọ̀gọ́ tó ń sọ yìí. Bàbá mi ìlè fún ló fún mo ṣú ọ̀wọ́ dùn. Ẹ jẹ́ ká wọ̀ fún ẹ ká lọ bẹ̀ẹ́ má wọ̀ọ́rì. Kò séwé. Okay on my account. Kò séwé. Kò sé gbò bàbá mi. Kò séwé. Kò sé gbò. Kí ló kù pọ̀? Ọlọ́run ní kẹ́míkà. Wọ́n ti pomi gọ́tà. Ọ̀gá ẹ jẹ́ kí n lọ wo bọ̀bọ̀ yẹn. Ó ti ọkẹ́ òun náà tẹ̀ ti gbọ́ yẹn. Ẹ má wọ̀ ọ́. Romeo. Brother. Romeo. Brother. Jádàn. Bẹ̀rẹ̀ bàjẹ́. Alpha báwo ni? Bó tiẹ̀ dábẹ́ ṣe dé o. Ṣé rí bí mo ṣe rí pé ó ti wọnú hòtẹ́ẹ̀lì yìí báyìí mo kàn sáré mú fóònù tí mo sáré pè yín yẹn inú mi dẹ̀dùn pé yín náà tètè dé ẹ jẹ́ n tètè sáré lọ pè wá. Ok tó bá ti débẹ̀ ọmọ kan tó máa sọ fún pé J-boy kọ̀ọ̀kan ló ń pè ń ta. J-boy. Àwọn amòjì ajé kò ní sọ ọmọ mi Romeo rírì. Alpha. Ọ̀gá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ti sọ fún mi pé òun confirm ẹ̀ pé wà ń bẹ̀ yẹn so nǹkan tó lọ ṣe ní ìsinmi wá sọ pé kó sọ pé J-boy wà mí kákọ́ mọ̀jú ajé kò ní sọ ní gbàgà. Okay, nice. All right, sir. Kò séwé. All right, sir. Bro ṣe gbà pé lórí burúkú ni mi sá ṣé mo ní mo fẹ́ tọ̀ ní reception ni o ẹ̀yin ni mo dọ̀gbọ́n wá pè ń gbà yẹn kí bí mo ṣe máa ṣùrí báyìí wọ́n bá ní kẹ́yìn ti gba ọ̀nà ẹ̀yìn lọ bó ti lọ padà. Olórí burúkú ni ẹ confam á ṣàǹfààní èèyàn ni ẹ Ọlọ́run olórí burúkú ni ẹ ó lè jẹ́ kí mi gbóga mi wá Romeo èmi kò ṣe wé ó bà rẹ́pù mi jẹ́ èmi
olórí burúkú tí mo ti sọ bọ́ọ̀gá mi pé ọmọ àká mo dé pé mo tẹ àgbo ayé ká má pàdé mọ́. bọ̀ ẹ̀gbọ́n mo gba ẹ̀ bọ́tù wọ̀tà kẹ́tọ́ dé tí mò ń mú. òun tó bọ́tù poison náà sọ ọ̀gá ẹ̀ má bínú ẹ̀jẹ̀ kúrò làwọn mọ́tò olórí. ẹgbẹ́ jẹ kàn fi ẹ̀bùn mọ́tẹ̀ tí 150 nú ẹ̀ sá. ọ̀gá ẹ mọ tó ṣe ẹ ní ẹbí bíi dípò olórí burúkú bọ̀bọ̀ olóhùn bàgẹ́ ẹ ní reception ní mọ́ṣá. ṣé mo ní kò confam ká tó wá. mi confam mi pè mí tẹ nínú. very good yeah kò sí wàhálà let's go. lọ́nà ni kó má lọ jẹ́ big d báyìí tó bá lọ jẹ́ big d bóyin kí owó mi ò. so we drive let's go. aya ìràwọ̀ aya ìràwọ̀ aya ìràwọ̀ So happy. aya ìràwọ̀. I met my mother-in-law today. Oh, really? Drama queen. Ìgbà tó débẹ̀ báwo náà ṣe kí ẹ ṣé wọ́n like ẹ ṣé wọ́n accept ẹ. Mọ́mí wọ́n nice ìyá nìyá yẹn ṣé wọ́n tẹ́wọ́ gbà mí bẹ́ẹ̀ ni pé wọ́n ti mọ̀ mí tẹ́lẹ̀ ni. Nǹkan tó ń gbé fún mi. Go ṣé o rí àǹkárá yìí mo tún ń wọ àti pẹ́ ó ní baddest style kan tí mo fẹ́ fi rán àjọ máa pin ni. Ṣé ṣàpadà lè wá rí àbúrò J-boy yẹn? Ìyẹn ló dẹ̀ dùn mí jù. Wọ́n láti ìgbà tó ti parí service by ló ti kúrò nílé kò bá wọn gbé mọ́. Maybe before my wedding mo máa meet ẹ. Ìyẹn tẹ̀ normal ṣé mo pé òun náà máa fi pé òun ti di big girl. Ó lè wò pé mo fẹ́ máa wà lọ́dọ̀ wọn mi ò ní náà fẹ́ free. Wọ́n nice. Yeah, we saw this. A ṣì máa jọ tẹ̀lé mi gan sì máa tẹ̀lé ẹ débẹ̀. Yes, ọ̀rẹ́ mi. Advice kan pé nílé mi fẹ́ fún ẹ. Kó wọlé ọkọ tán kó tó máa pè ọkọ ẹ ní mọ́mì torí ìyá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí o. Mo kàn ní advice ẹ. Keep your advice. I never talk to you. I know they talk to you at all. Make you let the person wey they talk to answer me. Wetin be your own? Kí ló kún ẹ ò dẹ̀ fi ẹ ọmọ ọlọ́mọ sílẹ̀ tó bá ń parọ́ fi lẹ̀ ṣé na your life. I no dey talk to you. Babes, Na if you dey talk to, so shut up. Abeg. But na my friend I be dey talk to. I no talk to you. Na she I dey talk to now. Olólùfẹ́ mi, my prince, my joy, good morning. Mo dẹ̀ nígbà òkú ti máa jẹun ní àárọ̀. Let me guess what's the food. Noodles. Tea and bread. Maybe Ife, báwo ni? Jókòó náà. Ẹ̀yin náà jókòó sá. Ọ̀gá ẹ̀ bá ti ránṣẹ́ pè mí. Ṣé o mọ̀ pé ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ló máa ń ṣe lákàlàkà tọ́ alábẹ́ lọ? Èmi ni mo ní ìdí nǹkan lọ́wọ́ ẹ̀, èmi náà ló yẹ kí n wá ẹ wá, and that's why I'm here now. It's okay, sir, but what do you want me to do for you? Mo sure pé o gbà wípé in waste time ní wedding àbúrò mi. Oh, tí wàá ti jẹ́ pé yẹn ni èmi náà ti make plans. Mo lọ́rẹ̀ẹ́ kan tó ń ta èlùbọ́ àti epo pupa ní orúkọ mi àti orúkọ ọ̀rẹ́ mi yẹn. A máa fún yín ní bag èlùbọ́ 2 àti epo pupa. Mo dẹ̀ tún ní ọ̀rẹ́ kan tó máa ń ṣe cake. A máa bá yín gbé cake tó tóbi wá. Wow, mo really appreciate kind gestures there gan. But funnily enough, that's not the reason why I'm here. Reason tó jẹ́ kí n wá, àbúrò mi insist pé J-boy must be the special guest of honor. But all our efforts to make that day real, pé kí J-boy kó wà ńbẹ̀, kò certain because a pe manager ní date yẹn ti wà fixed up pé kò lè wà available lọ́jọ́ yẹn. But mo wá wò ó pé a ò lè lẹ́ni nímọ̀sán kí àwọn máa mú kíkan náà. Ìwọ ni ti J-boy, ìwọ náà ní tèmi, and ìgbà tí mo bá ti ní ẹ̀yẹn mo mọ̀ pé mo ti ní J-boy. Mo fẹ́ kó bá mi bá J-boy sọ̀rọ̀. Ó mọ̀ bí àbúrò mi ṣe wà díẹ̀ sí mi tó, mi ò dẹ̀ fẹ́ nǹkan tó lè banú ẹ̀ jẹ́. Mo fẹ́ kí ọjọ́ yẹn kó jẹ́ ọjọ́ ayọ̀ ẹ̀ délẹ̀. So far tó ti insist pé J-boy, I know you being his wife, kí ló fẹ́ gbà tí lọ́wọ́ ọkọ ẹ̀ náà. Mo fẹ́ kí J-boy wà ńbẹ̀.
It's okay, ọ̀gá mi. Tó bá ti jẹ́ pé yẹn mo máa pè é, máa bá sọ̀rọ̀. Ẹ má worry, mo promise yín, máa make it available ọjọ́ yẹn. Kò ní disappoint me. Inú mi á dùn. But kó o wá lè mọ̀ pé mi gan ní nǹkan ṣe. Any amount, just name it. Iyekíye tó bá fẹ́ gbà, mo ready láti san. Ọ̀gá mi ẹ má worry, ẹni máa lọ sí. Máa bá sọ̀rọ̀. Ẹ kú jókòó sá. Ẹ ǹlẹ́ sá. Ṣé rí terms and conditions wa tá a ti lọ sí event báyìí as an actor ṣé mo pa actor ní méjì ọkìnrin wọn so ó ti pẹ́ gan over 2 years òun láti lọ wo show báyìí because bọ́ọ̀gà ṣe wà yẹn tó bá ní kí wọ́n á jókòó 5 minutes ní show 5 million ni tó bá jẹ́ 3 minutes 3 million ni tó bá jẹ́ 2.5 minutes ni 2.5 million ni so gbogbo favour tí wọ́n ń ṣe fún yín area as privilege then ẹ̀yin gangan torí pé work in hand to hand pẹ̀lú wa ni ẹ pé tètè gbé wa tẹ́lẹ̀ mi change ẹ̀ tó bá pé ẹ agree ká fi sí 3 months time ni ọmọ sí gbòbèlè wa ọyọ́lẹ̀ wa máa wò bàtà wọn. Èmi náà appreciate yín. Èèyàn mi ló máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ ṣá. Ẹ wò ẹ má máa pè mí léèyàn yín mi ṣe èèyàn yín tó bá gbé èèyàn yín ni mi jẹ́ bí ṣe ní 3 million yẹn kò yẹ kẹ́ tún náà. Ẹ máa gbà wá bá a ṣe wà náà ni. In fact àbúrò mi ní dandan J-Boy gbọ́dọ̀ wà ní event wọn. Fan J-Boy ló jẹ́. Èmi gan mo máa ń gbádùn J-Boy. Ṣé rí i pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́? Ṣùgbọ́n kókó inú ẹ̀ ni pé mi ò fẹ́ fi egbò ṣe gbò ilé rárá. Ẹ tún fi ìgbéraga sọ̀rọ̀ owó lè gbò lé. Ẹ mọ̀ pé ẹ ti change day mo gbà mo dẹ̀ ti rán ìyàwó J-Boy ìyẹn tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ mi Ify mo ti rán sí J-Boy but with the situation on ground ó dàbí ẹni pé Ify kò rántí bá mi jíṣẹ́ and that's why I'm here by myself kí n lè wá rí J-Boy fúnra mi so ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ọ̀rọ̀ mi ẹ kẹ́ ẹ gbàrò inú mi á dẹ̀ dùn. Ẹ̀yin ni ọ̀gá Ify. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ọmọ tó máa ṣẹlẹ̀ ń sẹ́yìn? That money ẹ máa send ẹ sí company account so ẹ má worry nípa 500 tẹ̀ ṣe ń wá sí ẹ̀yọ̀ yẹn kúrò 2 million kẹ́ send ẹ sí company account kò séwé fún wọn ní company account jẹ́ kí wọ́n send ẹ 2 million nítorí Ify tẹ́ dárúkọ yẹn ni o. Okay. Ṣé Ify yẹn kò séwé account details. Ẹ jọ̀ọ́ account ọ̀hún ẹ send ẹ sí mi. Ẹ rí wọn abẹ máa lo òní consent ṣe dọ̀tọ̀ consent ẹ máa yẹ kí ẹ send ẹ. Èèyàn mi ní máa ní o. Kò séwé kò séwé rẹ kò sí gbòdò ẹ kò ní ewu kankan léde. Ọ̀gá kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ rárá àwọn ọ̀dọ́ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Kò séwé kí ni mo ṣe. Ọ̀gá kí lẹ̀ ní ṣe inú ẹ̀ ro náà èèyàn mú ṣó wà fún yín ṣó tó yẹ ká gba 3 million fún èèyàn wá fẹ́ sẹ́ni 2.5 million sí yín ẹ tún wá ní kó sẹ́ni 2 million kó máa mú half a million lọ ó wrong gan ó wrong. Kò séwé. Kò sé gbó jàre. Kò séwé. Ẹ wo kò sé gbó. Kí ló kò tó bá wọn tọ wọn ọ̀pọ̀ nǹkan kan pọ̀ ọ̀gá. Ó yẹ kó ti yí ẹ̀ náà. Ó máa tọ́ lọ́símánì tí ń lé wa kiri pẹ̀lú 2 million. Ó ní 2 million lòún ní ó dẹ̀ wá padà wá ó lóun fẹ́ transfer 2.5 mo dẹ̀ ní kó máa mú 500 lọ ó mọ̀ pé kò yé ẹni ó ní only lake ta ní sí girl ìfihàn sí yìí ó máa tọ́lú tí wọ́n ti ń wá Ify kiri ní ṣé orí ni. Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yin náà gbọ́rọ̀ gbòòrò ẹnu ọ̀gá Ify tó ẹgbẹ́ ẹ̀ tí èfi sójú rárá ní jẹ́kàn rí lórí Instagram tó ń lo fọ́tò yín tó sọ pé máa ń jẹ fọ́tò yín bíi pépà bíi ẹni tó ń lògùn tẹ́ ẹ̀ rí bóyá scam ni òun lẹ ti ń fi half a million ṣe ọ̀rẹ́ tẹ́ bá wá fẹ́ Ify kọ́ ayé wa ti bàjẹ́ pẹ̀lú location ni a kàn máa lọ ni wọ́n bá pè wá lọ́fà a máa ní kọ́ máa wọ̀ọ́rí a máa epo dání a máa fún wọn lówó tó bá pè wá lóńdó a máa ní kọ́ máa wọ̀ọ́rí a máa kó oúnjẹ wá a máa feed the crew káwájọ́wọ́ crew àwọn olórí burúkú bíi Hector labọ́ sí àwọn a máa ra oúnjẹ fún gbogbo wọn ọ̀gá ọ̀hún. Besides, this man is one of our fans. Kò dé ká máa ní àwọn fans wa lára. Ó yẹ kó ti yé ẹ náà. Ìfẹ́ wa ni wọ́n ṣe ń pè wá. Ẹ wo ẹgbàgbé ṣe olórí ibùkọ́ lọ́run jẹ́ kó máa pàdé olórí fans ni. Àwọn fans mi wá olórí burúkú ni wọ́n. Wọ́n bá ti rí ẹ báyìí tó yẹ kó wá bá ẹ̀ kan gbowó lọ́wọ́ ẹ báyìí. Àwọn máa tún lọ pa àwọn èèyàn wa. Wọ́n máa fọ́ mọ́tò ẹ bèrè lọ́wọ́ ìtẹ̀ ẹ̀rọ tó ṣe fún lóṣogbo. Wọ́n àti bàbá oníkùndẹ̀kù kan bàbá ti ìgbà tó wọ́n lọ ṣe tó. Ṣé ni wọ́n bá ayé wọn jẹ́ tán láṣídẹ̀ǹtì dànù lóṣogbo. Ọpẹ́lọpẹ́ gbowó. Òun ló ṣe fún mi gbọ́ sórí yẹn gbà yẹn online. Mo sọ fún yín kò sí wé kò ṣe gbò. Òkèlè ti ń affect. Mo ti kọ́kọ́ wá rẹ̀ ti fi kọ́kọ́. Ó ti ń affect. Tí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ tó jẹ́ni tó ń ẹ máa ní kíní ló wà kẹ̀kẹ́ tẹ́ ẹ bá ti jọ lọ́tẹ̀ máa lọ́tẹ̀ ló máa mi lè já ní tán ni gbogbo orí burúkú yóò lè wọ́ kò ṣe wé.
She's in love with a star. Will her dreams come to pass? She lied to her friend that she's getting married soon. Aya ìràwọ̀ rẹ̀ o, òpùrọ́ obìnrin. Aya ìràwọ̀, ó dára kò níwà. Aya ìràwọ̀, aya ìràwọ̀, ó mà ṣe. Aya ìràwọ̀, aya ìràwọ̀, aya ìràwọ̀, tó fẹ́ fẹ́ gbajúmọ̀ o, òpùrọ́ obìnrin. Aya ìràwọ̀, aya ìràwọ̀, aya ìràwọ̀, aya ìràwọ̀, olólùfẹ́. So bí how many sins lẹ wá ń sọ yìí. 26 sins ni. Tẹ́yìn náà bá ka ẹ̀ máa rí. 26 sins. Ọ̀rẹ́ ní minor. Yorùbá owó yẹn kéré o. Ẹ mọ̀ pé lead role ni. Lead role ni kò lè possible. Owó ọ̀gá ò lè gba owó yẹn láíláí. Láíláí ọ̀gá àbí. Wọ́n ní mò ń wo àǹtí àṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ pọ̀. Last year tí mo bá ń ṣiṣẹ́ èló ni mo gbà. 750. 750 ẹ̀yin náà gbọ́ra yín láti last year sí ìgbà tá à ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé nǹkan ti yàtọ̀ gan so tí bá fẹ́ gba 1.2 lọ́wọ́ yín kò pọ̀ jù. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe ẹ ṣáà mọ̀ pé ẹ̀yin náà ni máa ń lò ẹ jọ̀ọ́ ẹ̀yin ló wù mí kí n lò fún rò yẹn. Ok kò séwé send account details sí ẹ jẹ́ kí wọ́n san 1 million. Ẹ gbàgbé ọ̀gá gbogbo bẹ́ẹ̀ máa ń sọ fáwọn pípù yìí ó máa ń dùn mí gan irú 200 jẹ́ ní kán mú kúrò yẹn ṣé ẹ mọ̀ pé àánú ẹ̀ ń kọ́ mẹ́lòmí ẹ̀ kàn gé 200 ẹ̀ kàn gé 300 dànù. Kò sí ewé mo ṣe máa fẹ́ náà ní nǹkan. Promise and fail lórí burúkú ló máa ń já sí o ẹni tí ó rí burúkú. Ṣé mo promise yín nìkan tí mo fún yín rí? Hello? Yeah, hello? Oh, okay. 2 minutes. Yeah, okay. All right. What's the meaning of this drama? Kò tiẹ̀ yé mi. Wo jẹ́ ká pè fún síta ká domi lé lọ. Hold on. O máa tù wálẹ̀ tí máa ń kọ́ dé ẹ̀sìn ìtàtọ̀. Tó bá ṣáà ti dá ní pé jẹ́ ká lọ rà á. No, I don't understand this drama. Make we wait now. How dey talk to ẹ you? wo tí ẹ jẹ́ ká ṣe nǹkan tá fẹ́ ṣe ká máa lọ. Èmi náà nǹkan tí mo fẹ́ ṣe o. Birthday girl. Birthday girl. Má lajú o. Má lajú. Did you get me a new car? Kí ló ṣẹlẹ̀? The man told me what's happening. What is the meaning of the boji now? I don't understand. Okay. Sure, I'm out of. Oh my God! Oh my God! Hello, birthday girl. Wo àjọmọ̀ èmi àtẹ̀gbọ́n mi ni pé kí anybody má mọ̀ pé èmi àti J-Boy àtàn. Ìwọ náà ṣàmọ̀rọ̀ àwọn press ó dẹ̀ mọ irú iṣẹ́ tí mò ń ṣe káràkátà káté epo káté lùbọ́ ká lọ rọ̀dà ṣùgbọ́n ìgbà yẹn náà máa bẹ̀rẹ̀ sí mọ́nítọ̀ olúwẹ̀ kiri ń sìn tó máa di pé tó bá ṣe lé wọn náà ẹ̀wù nǹkan táàbúrò J-Boy ń ṣe o ẹ̀wù nǹkan táàbúrò J-Boy ń ṣe wọn ò ní jẹ́ kí yàn ní live tiẹ̀ wọ́n á kàn máa mọ́nítọ̀ èèyàn kí wọ́n máa gbéyàn sí orí social media picture olúwẹ̀ wọn náà dẹ̀ mọ̀ mí pé ìyá jẹ̀lẹ̀ǹkẹ́ ni mi ìfẹ́ wàhálà mi ìfẹ́ máa ríra mi ẹbí mi kọ́ gangan ni celebrity ṣùwárí wíwá ẹ̀gbọ́n mi ní ọjọ́ birthday yẹn àjọmọ̀ èmi àti wọn ni o nítorí pé kí n dẹ̀ lè múnú ẹ̀dùn náà ni. ẹ̀gbọ́n mi kíyàn bá ti rí yín báyìí kó grab copy ẹ̀. kí ló lè tó yẹn. ẹ̀yin náà mọ̀ pé ẹ ṣòro rí ẹ wo mo wá rí yín fún kankan tó wà very important ni. wọ́n dé money àbí. nǹkan tí mo fẹ́ rí yín fún yẹn lóòótọ́ ó lè díẹ̀ kò dẹ̀ tún lè náà inú mi máa dùn tẹ́ bá dẹ̀ lè ṣe fún mi. Okay, I'm listening. ó ní girl kan tí mo pàdé ńgbà tá à ń serve so àti wá jọ ń gbé papọ̀ báyìí girl náà very beautiful girl as in ó pretty gan. ṣùgbọ́n adé máa gbé yẹn fún wa máa gbé yẹn wá.
See, J-boy, tí bá rí obìnrin tèmi like, àbí mo fẹ́, Demilade mo máa introduce ẹ̀ sí ẹ. Kì í ṣe ìwọ ló máa introduce ọmọ sí mi. Àṣà o. Ẹ̀gbọ́n mi ní sùúrù. Kò ń ṣe ibi tí mò ń bọ́rọ̀ mi lọ nìyẹn. Ó yá mò ń gbọ́ ẹ̀. Bí mo ṣe ń sọ lọ. So girl tí mo ń sọ yìí, ó like yín tó jẹ́ pé. As in, ó lóyà sí yín tó jẹ́ pé. Ify. Ṣẹ́rí tèmi àti Ify bá ń jáde báyìí. Ify. Wait, calm down. Na the same Ify aya J-boy. Oh. That one where they post picture say they marry J-boy for Facebook, all the social media. Exactly. You know me tell you pé tí yín ò di sí. That same girl ni. So, Omori? Ẹ̀gbọ́n mi, girl yìí máa lóyà o. Tèmi àti ẹ̀ bá jọ jáde báyìí. Láwọn ọkùnrin ti máa dá dúró tó máa láwọn like fine boys o. Lọ́wọ́ ní no, ìgbà mi ò tiẹ̀ máa kọ̀ra mọ́ wọn. Èmi mo máa ní pé kó calm down. No, òun ò fẹ́ disappoint J-boy o. So nǹkan ẹyọ kan ni mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi. Ẹ jọ̀ọ́, mo fẹ́ fi yín ṣe surprise fún lọ́jọ́ birthday. Nice one. Èmi gan ti wá bí màá ṣe rí. Manager mi, PA mi, the town now. Tí wọ́n wá kiri. Really? My sister, that birthday, consider it done. Really? There. Yeah. Thanks, bro. It'll be fun. Trust you. Yeah. Èmi ni mo sọ fún ọ pé kàn fi ṣe surprise fún ẹ. So all these whites mo ti ń parọ́ fún yín, ìwọ mọ̀, ó dẹ̀ jẹ́ kí n mọ̀. Irú ẹ̀ṣọ́ wọn gan ni o. Of course mo mọ̀ pé òun parọ́ ni. Dúró mo mọ̀ pé o like ẹ̀gbọ́n mi. Ìgbà tèmi àti ẹ̀ tiẹ̀ wá ń jáde tí mò ń rí oríṣiríṣi nǹkan, mo really rí pé o love ẹ̀gbọ́n mi for real. Inú mi dẹ̀ dùn sí i. But kò wá ní pé kó máa pa gbogbo adúrú irọ́ tó ń pa yẹn. Má bínú ọ̀rẹ́ mi, ìfẹ́ tí mo ní sí wọn ló yẹ kí mo fi ń parọ́ bẹ́ẹ̀. Má bínú. It's alright. Anyway, mo ti bẹ̀ bẹ́gbọ́n mi sọ̀rọ̀. Mo explain fún wọn pé láti ìgbà tí kinní yẹn ti ṣẹlẹ̀, ara ẹ̀ ò yá ò wá òkè àtọ́. Làwọn náà fi wá sọ pé òkè o, pé kí n mú ẹ wálé, kó wá meet wọn, kó dẹ̀ bóyá tó bá wà níbi táwọn wà, tó wà lé pẹ̀lú wọn like 2-3 days, tó ń rí wọn lójoojúmọ́, bóyá rẹ̀ máa balẹ̀. Ó ṣé ọ̀rẹ́ mi, I'm so happy. Mo fẹ́ kí dreams mi come true. Thank you so much. Má dẹ̀ bínú pé mo parọ́ fún ẹ. Má bínú ṣùgbọ́n. Mo bínú ṣùgbọ́n irọ́ ò dáa. So Ify, tell me, have we met before? Yes. Once in Abuja. Jeez, oh my God. J-boy. How are you? What's wrong with me? I'm supposed to take a selfie with him. Ìwọ nìyẹn. Fantastic. Èmi ò tẹ́ wojú ẹ̀. Anyways, èmi àti ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ àbúrò tèmi a ti sọ̀rọ̀ gan. She told me you're not feeling too good. Pé o ṣáà ń ṣe bákan wá ní pé kó jẹ́ kó máa bọ̀ níbí kó wá rest. Thank you very much, sir. You're welcome. Ṣòre, ọ̀rọ̀ bóyá a lè lọ sí registry ká fẹ́ra wa ọkọ àtaya yẹn. Please, kindly erase that one from your mind. Will it work? Yeah. It's not even my thing at all. For now, it's not my thing. Anyways, gbogbo nǹkan tí mo ń ṣe yìí kì í ṣe nǹkan tí mo máa ṣe on a good day. But because I've been following for some time now, gbogbo nǹkan tó ń post lórí social media, ìyàwó J-boy and co, mi ò dẹ̀ fẹ́ jẹ́ kójú tiẹ̀ ni mo ṣe ṣe gbogbo tí mo ń ṣe. So tá a bá click, a kò máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé a ti jà nípa àlè fẹ́ra, and we continue as friends. But all the same, Ify, you're indeed a great fan. I really appreciate your love. Can I ask for something, please? Why not? Èmi gan ti ní plan tẹ́lẹ̀ pé mo máa fún ẹ ní owó. No, it's not money. It's not money. I'm listening. Can I get a hug, please? Come on, ṣé mo gbé wá sọ? Come on. If are you fine? It's fine.
gbajúmọ̀ lọ́kọ. òpùrọ́ obìnrin. aya ìràwọ̀. ojú kò kúrò. ẹ wò lára ọ̀rẹ́ o. onílára. ẹ wò lára ọ̀rẹ́ o. ó máa ṣe. onílára. àfojúfẹ́ ni máma fọkọ̀ fẹ́ ni. ẹni máma ni ìjà lára ò pé. ó ń tọ́ bọ̀rọ̀. onílára. àfojúfẹ́ ni máma fọkọ̀ fẹ́ ni. ẹni máma ni ìjà lára ò pé. onílára. òpùrọ́ o. aya ìràwọ̀. aya ìràwọ̀. aya ìràwọ̀. aya ìràwọ̀. afẹsẹ̀gbèjò tó ń tanra rẹ̀ jẹ́. aya ìràwọ̀. ó máa ṣe. tó fẹ́ fẹ́ gbajúmọ̀ o. ó ṣe fún ẹ. òpùrọ́ obìnrin. ó wẹ̀mí gbígbóná ó lótùtù mọ́ òun lára. ó máa ṣe. aya ìràwọ̀. aya ìràwọ̀. ẹni tọ́nà lẹ́gbàá mẹ́sàn-án. aya ìràwọ̀. aya ìràwọ̀. ojú ti já. aya ìràwọ̀. tó fẹ́ fẹ́ gbajúmọ̀ o. òpùrọ́ obìnrin. kò wá tán bí. aya ìràwọ̀. aya ìràwọ̀. afẹ́fẹ́ ti fẹ́ aya ìràwọ̀. adìyẹ ó mà ṣe. aya ìràwọ̀. aya o. aya ìràwọ̀. àṣírí tú. aya ìràwọ̀. tó fẹ́ fẹ́ gbajúmọ̀ o. òpùrọ́ obìnrin. olójú kò mú kò lọ o. aya ìràwọ̀. aya ìràwọ̀. ó mà ṣe. aya ìràwọ̀. aya ìràwọ̀. láyà lọ́mọ. aya